ẹ mùsùlùmí ẹgbẹ́ mi ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ dáadáa. Kìrìsìtẹ́nì ti ṣe ọdún 8 lé wa lórí lọ́yọ̀ state. Ṣàbùrú wá wà ńbẹ̀ tí mùsùlùmí náà bá sọdún 8 lọ́yọ̀ state ni. Ẹnjìnìà Ṣèyí ọmọ Mákindé ẹ kú làákàyè, ọpọlọ yín ò ní jọba. Mo kí gbogbo ẹ̀yin olùfẹ́ Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ Media TV jákèjádò àgbálá ayé pátápátá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí pé àwọn ìbá wọn rìnrà tí ò bá lọ́mọ nínú, gbogbo tá a bá sì ń ṣe báyìí a máa ń ṣe pẹ̀lú làákàyè. Mo fẹ́ fi fọ́nrán méjì kan hàn àwo ìsọ̀rọ̀ àti ìgbèsì àti ìsọ̀rọ̀ àti correction táwa náà bá nínú ẹ̀. Fọ́nrán méjì tí mo fẹ́ fi hàn yín àwọn alálùbáríkà èèyàn méjì, àwọn gbáǹkọ́gbì èèyàn lọ́yọ̀ state méjì ni wọ́n ṣe fọ́nrán náà. Ẹni àkọ́kọ́ ni the grassy mọ̀mọ́ àgbàlú Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Yunus Tẹ́lẹ̀ Olúṣínà Ayílára the second, bàbá ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ kọ́lọ̀njárí bàbá pẹ́, àti onímọ̀ ẹ̀rọ ẹnjìnìà Ṣèyí ọmọ Mákindé gọ́fúnà tiwa ní Ọ̀yọ́ state. Ṣé ẹ rí i pé èèyàn gbáǹkọ́gbì méjì ni àwọn alálùbáríkà èèyàn méjì tọpọlọ wọn sì pé. The grassy mọ̀mọ́ àgbà sọ̀rọ̀, wọ́n pàkíyèsí àwọn pátì tó ń bá fẹ́ yan kándídéètì gọ́fúnà ní 2027 tí ó jẹ́ gọ́fúnà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí ẹgbẹ́ A kan yan mùsùlùmí ni o, ẹgbẹ́ B kan yan mùsùlùmí ni, ẹgbẹ́ C kan yan mùsùlùmí ni, pé ẹgbẹ́ tí ò bá ti wá fi mùsùlùmí kalẹ̀ ní kándídéètì gọ́fúnà tiẹ̀ ó mì pé kò fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwa mùsùlùmí. Wọ́n sì mú ẹ̀rí wá. Ẹ má jẹ́ ń lọ ọbẹ̀, ẹ̀yin náà farabalẹ̀ ẹ wo fún. Ṣé rí àwa mùsùlùmí Ọ̀yọ́ state, àwa ni rúlẹ̀ hápì látàǹkì sọ́nà àpọ̀wù, àwọn alẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀yàn ní gómìnà ní 2027. Tẹ́ ẹ bá ti lọ yan ẹni tí kì í ṣe mùsùlùmí, ẹ̀kẹ́tọ́ wa dùn wá nìyẹn ẹ̀ lè rí support wa. Wàgbọ́lé ọ̀kìlọ̀. Pé mo sọ fọ́nà tí mo ń sọ wọ́n ọ̀rán mi. Nísìnyí lọ́wọ́ sọ pé ààrẹ lọ́wọ́ ààrẹ ọ̀rán mi ń ṣẹ́. Ẹkú mọ tápìkì tá ààrẹ mú. Ọ̀yọ́ ààrẹ ti sọ. Mo sì sọ. Bẹ́ẹ̀ni. Nísìnyí lọ́wọ́ sọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn o, Olúbàdàn ti pè kó tó dé ní rárá. Olúbàdàn bá mi sọ. Bàbá ìmáàmù Ìbàdàn lọ́wọ́ àwọn ọ̀rán mi. Ó lẹ̀ áàkì ẹni tó lẹ́tọ̀ọ́ kó jókòó gẹ́gẹ́ bí gómìnà Ọ̀yọ́ state ní 2027 mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́. Gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá gbé ẹlòmíín lẹ̀ tí kì í ṣe mùsùlùmí, ẹni ìyẹn ó bá ṣetán nìyẹn láti fi ẹ̀tọ́ wa dùn wọ́n. Ẹgbẹ́ A mùsùlùmí la fẹ́ ní candidate, ẹgbẹ́ B mùsùlùmí la fẹ́ ní candidate, ẹgbẹ́ C mùsùlùmí la fẹ́ ní candidate. Nígbà tí ẹnjìnìà Ṣèyí ọmọ Mákindé fèsì tiwọn padà, nígbà tí wọ́n fèsì tiwọn padà. There has been a lot of discussion going on right now pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ the next governor mùsùlùmí ló yẹ kó jẹ́. Mo fẹ́ bẹ̀ yìí ẹ gbàdúrà o because ọkàn ọba àti ìjòyè ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ gbàdúrà k'Ọlọ́run yàn fún wa. Ó yẹ tí a lè continue iṣẹ́ tí à ń ṣe yìí tá a lè tẹ̀síwájú. Mo kúkú ti sọ pé kí wọ́n mú statistic wá fún mi at the appropriate time má ṣe ẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn senators tó ń represent Ọ̀yọ́ state l'Abuja mùsùlùmí làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ ni Senator Sarafadeen Ali, Idris Akíntúndé àti Fatai Buhari.
ní sáà tí ó lọ before eléyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó represent Ọ̀yọ́ state mùsùlùmí náà ni wọ́n. Kọ́lá Balógun Fatai Buhari àti Senator Teslim Fọlárin. Ní sáà tó lọ before ìyẹn àwọn tó represent Ọ̀yọ́ state mùsùlùmí ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. Bẹ́ẹ̀ ni Senator Ridwan Sọjí Àkànbí, Senator Monsura Sumanu àti Senator Fatai Buhari. Àwa ò fi ṣé ìbò mùsùlùmí nìkan ló gbé wọn wọlé nígbà yẹn. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní kẹ́ ẹ gbàdúrà fún, àdúrà wa sì gbà. ẹnjìnìà Ṣèyí ọmọ Mákindé òtítọ́ ọ̀rọ̀ lẹ sọ kò sí rọ́ńbẹ̀. Àmọ́ nǹkan tó yé mi àti nǹkan tó yé mi dájúdájú ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ state là ń sọ yìí, a sọ senatorial district. Àwọn senators kọ́ là ń sọ. Àṣẹ tẹ́yìn lè pa ní state kọ́ ni senator ó pa o. Bẹ́yìn sì lè bájọba sọ̀rọ̀ kọ́ ni senator ó bájọba sọ̀rọ̀ o. Agbára tẹ́yìn ní lórí Ọ̀yọ́ state kọ́ ni senator ní o. Wọ́n ní constituency wọn o. Ẹ̀yin ní number 1 citizen lọ́yọ́ state. Ní tá à ń fẹ́ ni pé kí mùsùlùmí náà kó ṣe ìjọba ọdún 8 tiẹ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà, kọ́lọ́n sì bá wa kọ́ ọ, kọ́lọ́n bá wa kẹ́ ẹ. Gbogbo ẹ̀yin mùsùlùmí ẹgbẹ́ mi, ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ dáadáa. Kìrìsìtẹ́nì ti ṣe ọdún 8 lé wa lórí lọ́yọ́ state. Ṣàbùrú wá wà ń bẹ̀ tí mùsùlùmí náà bá sọdún 8 lọ́yọ́ state ni. Ẹnjìnìà Ṣèyí ọmọ Mákindé ẹ kú làákàyè, ọpọlọ yín ò ní jọba. Ẹ ti mọ̀ ọ́ ṣe àìmọ̀ ṣe mọ́, Ọlọ́run ní fi sínú ìrìn àjò yín. Àmọ́ ìtọ́ wà ń bẹ̀ ni pé agbára àtàṣẹ yẹn yàtọ̀ ọ̀tọ̀ síra wọn o ọmọ Mákindé. Agbára àtàṣẹ yẹn yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. Ẹ jẹ́ mùsùlùmí náà ó bọ́ orí ipò gómìnà ní 2027 kan lo sáà 2 gbáǹkọ́gbì ó jẹ́ ọdún 8 káàjọ sí láàrin ara wa báwọn. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló sọ̀pọ́ọ̀tì ìjọba yín, tẹ́yìn náà sì sọ̀pọ́ọ̀tì mùsùlùmí. Ẹ jẹ́ kí mùsùlùmí náà ó bọ́ bẹ̀. Kára àwọn kìrìsìtẹ́nì náà tí ó sọ̀pọ́ọ̀tì báwa mùsùlùmí ṣe sọ̀pọ́ọ̀tì kìrìsìtẹ́nì tó ń ṣèjọba lọ́wọ́ lọ́yọ́ state. Ẹ bá wa kíyèsí ọ̀rọ̀ tí Dìgírásì fún ọmọ àgbàlú Ògbómọ̀ṣọ́ sọ, ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tẹ́yìn náà sọ, ọ̀rọ̀ ni ibi tó kàn yà sí sọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn ni. Ibi tó yà sí ó sọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn. Ibi tó gbà lọ ó sọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ state là ń sọ àsọ ìjọba àwọn senators. Agbára àtàṣẹ tó wà lọ́wọ́ gómìnà ó ju tó wà lọ́wọ́ àwọn senators lọ. Ní àkọ́kọ́ tíjọba ọkọ̀ fọ̀rọ̀ lọ lọ́yọ́ state níjọba ìpínlẹ̀ state kọ̀ọ̀kan ní gómìnà bẹ̀. Gbogbo ẹgbẹ́ tí ò bá ti wá yan mùsùlùmí, ẹ̀yin mùsùlùmí ẹgbẹ́ mi pátápátá ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ ẹ̀. Ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀. Mùsùlùmí tí wọ́n bá ti yàn ní kándídéètì ní ẹgbẹ́ tó bá ti yan mùsùlùmí tó jẹ́ kándídéètì, ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ká gbé wọlé káwa náà sì ìjọba ọdún 8 tiwa. Àjọ gbárùkù tira wa kájọ fọwọ́sowọ́pọ̀. Ẹnjìnìà Ṣèyí ọmọ Mákindé ọpọlọ yóò níjọba o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ inú ẹgbẹ́ A ẹ fún wa ní gómìnà mùsùlùmí, inú ẹgbẹ́ B ẹ fún wa ní gómìnà mùsùlùmí, inú ẹgbẹ́ C ẹ fún wa ní gómìnà mùsùlùmí. Ẹgbẹ́ tó bá wá wò ń kálukú bá wọn kó sọ̀pọ́ọ̀tì, àmọ́ mùsùlùmí ni ẹ bá wa yàn. Gbogbo ẹ̀yin mùsùlùmí ẹgbẹ́ mi pátápátá lọ́yọ́ state, ọ̀rọ̀ ní ẹ sọ sọ́rọ̀ yìí. Ọlọ́run níjọ́ bàjẹ́ o.